sálà ẹnìkan kì í sáku ó lájà bèrègo ẹsẹ̀ bọ́nà adífáfẹ́ nítorí bá bẹ́ẹ̀ lójú àlà wọ́n ní bó bá máa kálá kó kálá bó bá máa kákàn kó kákàn kí ló ń pò kòkò lọ́jà alákẹ́ méjì ṣe wọ́n ní alẹ́ koko tí ẹ ti ọkùnrin ò tó ní tí fà ń sọ ni wípé ọ̀nà tí bàbá ẹ tọ̀ tó fi lọ́mọ láyé ìfà náà lọ ní ìwọ náà máa tọ̀ ó gbọ́ bàbá ǹjẹ́ ifá tẹ dá ẹ ǹjẹ́ rí ọ̀nà tí bàbá mi fi lọ́mọ láyé ǹjẹ́ rí ń bẹ̀ fúnra yín ifá là á bọ̀kọ́ ẹ̀ rí ó ní láti jẹun tó ṣẹlẹ̀ nìyẹn torí ẹ ò lè expect mi níbi tí ayé lajú dé yìí kí n lọ bá wèrè lájọṣepọ̀ kó tó di pé mo lọ́mọ láyé ṣó possible ni. n tó ṣe nù àìjẹ́ bẹ́ẹ̀ o ò lè lọ́mọ láyé o dókítà. ẹ wo bàbá gbogbo alájọ mọ̀ tí mi ò bá tiẹ̀ mọ̀ fáadá mò ń gbọ́ létí mi tí wọ́n máa ń sọ wọ́n ní odù fàkùn báyìí oríṣiríṣi ọ̀nà bíi 16 lèèyàn lè ké sí tó bá dẹ̀ ń kí ẹyọ kọ̀ọ̀kan á máa fún ẹ nítumọ̀ mi ó ṣeé ṣe kó jẹ́ nọ́mbà 7 lẹ́ẹ̀kì tó ní pé kí n lọ lo nǹkan tí bàbá mi lò kó tó di pé mo bímọ láyé ẹ lọ 14 tàbí 15 bàbá mi wá ṣeré bíi ẹ mọ iṣẹ́ tí mò ń ṣe mo ti test gbogbo àgọ́ ara mi kò sí nǹkan tó ń ṣe mí mi ò lọ́mọ ni. dókítà ó gbọ́n tí fà ìwé ni ó ní adífáfẹ́ nítorí bá bẹ́ẹ̀ lójú àlà ó ní bó bá máa kálá kó kálá bó bá máa kákàn kó kákàn kí ló kó kòkò lámúdá kí méjì ṣe ó ní alẹ́ kókó tí ẹ tí ọkùnrin ò tó o gbọ́dọ̀ ṣe ni o àìjẹ́ bẹ́ẹ̀ àti lọ́mọ láyé ẹ yóò lé o. oh my god bẹ́ẹ̀ ni. ọmọ mi ní gíláàsì mi o ọmọ mi ní gíláàsì mi. kí ló dé ọkọ mi. ojú mi máa rí ojú ò mà ní rí bí owó àtọmọ lójú ẹ máa rí ọkọ mi. ẹ ṣàmọ ọkọ àǹtí. àǹtí wo. ọkọ ọ̀gá mi náà. Màdàmú. bẹ́ẹ̀ni ṣàdédé mo máa ń lọ lé mi mo bá rí tó ń gbòkó ẹ lọ. ó ṣe kí ni. ó mà ti kú màmí. ibo sí o. màmí kí ló yẹ tẹ wá ń kànú ètò tó le. ọ̀rọ̀ ọmọdé ló ń sọ ó dáwọn ìyá ẹ̀ lóró ni ara tá à ń sọ rèé o tó bá ń sọ fún mo gbọ́ mo gbọ́ ò ní gbọ́ bá ń sọ fún mo gbà ò ní gbà ṣé ẹ rí báyìí ó dá lè mọ̀ di tàwọn òbí ẹ̀ ọlọ́wọ́ àbúrúkú o wọ́n ti gbẹ̀san lára àwọn òbí ẹ̀ báyìí. màmí ẹ wo ẹjọ́ ẹ yé kànú ẹ mọ́ ẹ wo nǹkan tó jẹ lóyo. ẹ wo ebi ń pa èmi kí ni mo lè rí jẹ. ọkọ mi ń jẹ wà ní ilé ṣùgbọ́n yẹ ká dárò àwọn òbí ẹ̀ ló kó bá a. màmí ẹ wo èmi fẹ́ lọ jẹun. ẹ kalẹ̀ ma. rasa. ẹ dákun ẹ fún mi lómi mu òrùn gbẹ̀ngbẹ̀ mi. bẹ́ẹ̀ ni ma. ẹ dúró ẹ má bínú ẹ má ṣe. ẹ gbà. mi ò ní ìdí ẹ̀mọ́ mo ti fún yín. ẹ má bínú ẹ gbà ma. ẹ ṣé mo dúpẹ́ ṣẹ́rí tẹ́ bá padà délé omi tí mo dá padà fún yín ẹ gbàdúrà sí gbogbo ohun tó ń dùn yín lọ́kàn gbogbo ohun tẹ́ ń tọrọ lọ́wọ́ ọlọ́run ọba ẹ sọ sí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba olódùmarè ó gbọ́ àdúrà yín ẹ wá mú tẹ́ bá ti mú ẹ rí sí ayọ̀ àlàáfíà fún. kí n mú mi. bẹ́ẹ̀ ni ẹ mú omi tí mo mú kù ẹ mú. abẹ́ máa gbọ́rọ̀ omi tó mu kò ń sin kémi mu fún nìkan.
oníkálukú àbí tiẹ̀ lábẹ́ wò ohun tí ń ṣe ìyá òṣọ́mọ ọmọ sunkún ọmú ìyá ń ronú òbó ayé yìí ayé yìí gbé ìṣòro. Láyọ̀ ṣé kò ṣomi tí bàbá yẹn fún ẹ lélẹ̀. omi wo nìyẹn. ó ò mú ni. ṣó lè mú omi tí wèrè bá ti fi sẹ́nu ṣó lè mú. tó o bá tí mú sí ó lè kí ìpè wá dẹ̀ mú létà. kí ló kọ ẹ bẹ́ẹ̀ ṣé bá mi gbọ́ mi jàre. ìwọ mi ò ṣìwọ nìyẹn. mo jẹ́ àwọn mọ́tò pé ká lọ omi tí wèrè mú kí wọ́n máa jẹ sẹ́nu ni wọ́n ti ń sọ fún ẹ. wọ́n lè mú rú ẹ̀. ọmọ bíi ti báwo. irú ẹkún wo lè léyìí. ọgbà kíkẹ àbí kí ló fà á ní ìgbọ́mọ sínú mọ́tò náà. eléyìí ò ń ṣe kí ní àgbọ́mọ ní mọ́tò. gbígbé yẹn máa ń pọ̀ sí i. nígbà tí etí òkè pé tí ń dùn mí. mò ń gbóhùn tó mọ́ sunkún ní mọ́tò. ṣé kò ń ṣe omi ká sọ nìyẹn ṣá. ẹbí tí mo sọ nìyẹn. jẹ́ àwa lọ jẹ́ àwa lọ. Balẹ̀ kí balẹ̀ títí. Sọ yìí ìyẹn ní kẹ́ ẹ lọ ṣàdúrà sómi ní kẹ́ ẹ mú pọ́pátì ẹni ẹ tẹnu bodò gan ọ yẹ kẹ́ sọ ayé ní pọ́ńpì mọ́sìn kẹ́ ẹ mọ́ fa omi ní fìyẹn kẹ́ sọ ayé ní àkúnmí kẹ́ ẹ mọ́ mú mi ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ omi nu ọmọdé sọnù àfírà ní kíákíá. Olóhùn kí ni gbogbo eléyìí pé ó ti fẹ́ sún èmi o ọ̀rọ̀ yìí ti fẹ́ sún bí ó ti ká mi láyà. ó ti tó sí ọ̀rẹ́ mi sórí tẹ́gùn bá ti débi yé yù ó ṣe tán tó máa yọ ni ṣé rí Ọlọ́run tó bá wa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí aláṣepé ni aláṣeparí ni a bá wa ṣe láṣepé a ṣe láṣeyọrí a parí iṣẹ́. ó yá bá mi ṣe láṣepé tó ti sú mi mo ti débi fún stop báyìí ó ti sú mo ti ká mi láyà o. ẹ wò ó sún mi ọ̀rẹ́ mi kì í bá wọn sọ de irin sẹfẹ gbọ́ látàkánná tó bí rámọtì rámọni lọ́lọ́run sọ nínú Àlùkùránì ẹni ẹ mọ jákàmù náà ń gbà kankan kí ló dé tẹ̀yin jákàmù náà ẹ wọ ẹni lọ bí bẹ́ẹ̀ kọ́ ẹ wò ẹ ń tẹ́ra yín jẹ ní o ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ ṣé wọ́n fẹ́ bímọ láyé. ó fẹ́ bímọ. ẹ tètè máa sọ̀rọ̀ kíákíá kí wọ́n ẹni lọ lẹ́sẹ̀kẹsẹ̀. kí n wẹ́ni tí mi mọ̀ rí kí n wá lọ. ẹ wà kàn ní Àlùkùránì tèmi gbé lọ pa ikọ̀ gbá kí n máa parọ́ sí ìgbà tó tàn yín ni. ó tọ́ ẹ wà kàn o. Ọlọ́run bá wa wá.
She said, oh boy, I can hear what you say. Baby, you from Ghana, be my lover. Can you be my wifey? You be the sugar for my cocoa. You be the lighter for my cocoa. The lucky number for my logo. Can you be my wife? So Naija, baby, give me your number. Give me your number. So that I can holla. I wanna show you to my mama. Let's go to Ghana. So say we go hammer. So Naija, baby, give me your number. Give me your number. So that I can holla. I wanna show you to my mama. Let's go to Ghana. So say we go hammer. ṣáà dáhùn ṣáà jẹ́ kó farabalẹ̀ mọ́. ẹ jọ kí ni nǹkan tí wọ́n mi látàárọ̀. ẹ jọ ṣàmù pé mo ti gbẹdẹ wọ́n lẹ̀ ti pọ̀ jù. ẹ lọ́wọ́ ọmọ. àwa nìyẹn. mo ń gbọ́ àwọn report kan tó dẹ̀ ní mi lára tó ń bà mí nínú jẹ́ torí pé ń lé customer fún mi. Torí èmi ò rí sí kéèyàn kan máa pọn mi nínú kànga kan kí wèrè kan jí táìjì kó ní wọ́n ní kànga yìí omi ẹ̀ tutù òun fẹ́ bù mu. Mi ìwà tún wá rí kí wèrè kan gbá àgbálùmọ̀ dání kó pọnlá kó lómi àgbálùmọ̀ yìí dùn òjò ti rọ̀ sí kíkan wá ní ẹ dandan àfi tóun bá pọnlá nú ẹ̀. Ojú kòkòrò ẹ má bàṣẹ jẹ fún mi pàápàá jùlọ ìbò èmi ìwọ gangan mò ń rí fáàsì pé kí ni olórí orí dá fún ẹfẹ tó fi sọ àbúlórí burúkú àbúlóṣì yẹn máa fi kiri fọ orí ẹ olóṣì kò dẹ̀ mọ̀ kankan ṣe tó bá dórí eré thanos nísìn bóyá máa ṣe rèé wọn ní lójú léwọ̀ á fún gbogbo ẹ̀ pọ̀ wèrè wo ló dáhùn gbẹ̀yìn ẹ̀ olóṣì àṣìgbé ọmọ wọ́ọ̀dù ìwọ náà ń dún pretty girl looking stupid ó bóyá rí gbogbo asset tó kó ti ra wà láìtàlà kò jáwó gbogbo customer ló ń complain lórí ìwọ̀gàn fúnra ara ẹ̀ tó lọ́nà tó bá ti sá ẹ sórí flambush báyìí bó ṣe máa kátọ̀pọ̀ rèé bí ẹn pé kò sọ náà bẹ́ẹ̀ kẹ̀ tírélà mẹ́wàá kò lè dídú lẹ́ẹ̀mejì báyìí kan tó gbàbẹ̀ wọlé olóṣì mi ìdẹ̀mọ̀ mi mọ nǹkan tó fi ń ṣe kò sí tó fi ń ṣe lẹ́yìn kò fi jáwó kó pawó fún mi wọlé ọlọ́run tó dá síbẹ̀ mọ́ ìpé torí owó lòun ṣe dáa kówó lè máa já ìyẹn oníranù ṣẹ́rọ̀ dé tẹ̀ ń lọ yìí tí wọ́n ti lè gbọ́. àbáwọn ikú ìdèkọ ní ti fẹ́ èrò délé ìrí torí wa múra fẹ́ lọ sùn ni. mi kí mi bèrè wíkẹ́ ẹ̀ jẹ torí àárọ̀ là ní èdè. ta ló understand ọ̀rọ̀ tó ń sọ ń sìn irú èdè òṣìwò mi sọ pé kó máa ṣèdè òṣì níbí ìmọ̀. jọ ìbéèrè lásán ló béèrè ó ń ṣe yín lóore ni ẹ dúró ṣé bẹ́ẹ̀ lẹ wúlò tó ni bẹ́ẹ̀ lẹ wúlò tó ni tó ní kí lẹ máa jẹ sábàdé láàárọ̀ ọ̀la tẹ tún mú bú èyí aṣọ ẹ lè fọ̀ pátádì yín gan àmọ́ bẹ́ẹ̀ lè fọ̀. màmá ó ti ń pọ̀ jù ó ti pọ̀. ìyá á tèkè easy olóòṣì ẹ wo eyín tí ajá fi ń bá ọmọ ẹ̀ ṣeré òun ló fi ń bù jẹ o gbogbo nǹkan ni mo gbà bó ṣe rí owó mo lè pa ọmọ ìyá mi lé lórí bẹ́ẹ̀ ni mo sọ torí owó ṣeun gbogbo ẹ̀wọ̀n tó ṣe pé àyè owó ọ̀tọ̀ àyè kíní kan ọ̀tọ̀ owó ó ṣeun gbogbo kò sí tó wọ́n lè ra pa abárẹ́ni tó bá ṣe ọwọ́ mi jẹ́ olúwa ọlọ́wọ́n ọba o tìdílé ẹ̀ báyìí ọmọ ayé ẹ̀ má bàjẹ́ ni. ó ti tó. wèrèwèrè èmi ló ti tó ó ṣe é táwọn kò fọjọ́ tọ̀dọ̀ ìṣòro èmi lọ́ba ẹ̀ kó ti tó ẹ̀ nà gbà mí kẹ́ ẹ̀. oge ti ta lé ẹ torí mo rántí ibi tí mo ti mú ẹ olóṣì ara ẹ ọkùnrin mẹ́ta bíi mẹ́fà bẹ́ẹ̀ lọ́gà gírèpù ẹ lábẹ́ bíríìjì kí n tó sèfù ìgbésí ayé ẹ bọ́ síbí kó wọ́n máa ṣokùn nǹkan ṣoríire ẹ bá wọ ẹ jẹ́ kí sẹ́yìn pìsẹ́ntẹ́jì tí mo ń gbà lórí yóò tó nǹkan o mò ń ṣàánú yín ni torí mo ẹwà mo máa ń láìkì kí n sóò síìdì sí láìfọ àwọn èèyàn torí ẹ̀ mo ṣe kó yín jọ ìyá ọlọ́mọ wẹ́rẹ́.
Mama, ìgbà tí òbí ọmọ ẹ̀ ń pọ̀ ẹ má bínú. Olórí ó ti tó. Ó dà o. Ẹ má bínú. Wọ́n bẹ̀ ẹ́ o. Wọ́n bẹ̀. Ó ń bèrè kí ló fẹ́ jẹ. Wọ́n ní kí ló fẹ́ jẹ. Ṣorí mi tèmi, wàá bá mi ṣe oat àti 2 slices of bread àti scrambled egg àti hot dog. Kí n wí kí jẹ́ dọ́gì. Káàtì mi. Ọmọ oko, èmi ní tèmi o, nǹkan tó bá ti ṣe fóun o ní kò sí mi. Tó bá wá wù ẹ́ kò ṣe nǹkan mi, ṣó ti gbọ́? Wo bí tiẹ̀ tí slice bread ò bá yí ẹ ó dá mi lójú pé ọmọ búrẹ́dì Agége wo ìyẹn náà lè sáàbù fún mi bí ó ti ò bá yí ẹ pògì fún èyí tó ń pe scrambled egg àbí kí ló lóun ń pè bí ò bá yí ẹ dí ẹyin tòmátò rodo ṣàṣìlẹ́gbẹ̀ẹ́ abálẹ́yìn tí ò ní jẹ wàhálà lé ayé ẹ nìyẹn ọba kẹ̀síṣẹ́ dé náà kò sí nǹkan kan máa complain dé náà ni. Ṣoré mi o, àmàlà tó fẹ́lẹ́ táwọn aráàlú òkè tó máa ń pè ní ọkà òun ni kò bẹ́ mi wá kó wá bá mi fa ewédú sẹ́gbẹ̀ẹ́ ó ṣàwọ̀ as usual. ẹjẹ́ ìwọ ń tiẹ̀ wọ́n máa ti dáná yá ẹ láti tàrà yìí bí àmàlà bíi ìṣẹ̀lẹ̀ bí iná tó lè ṣe ló máa ń ṣe ọmọ ní ẹ̀ ń tiẹ̀. èyí sí kọ́fẹ̀ jẹ́. mo bí mi bèbí ẹyin kó tẹ bá mi wá plantain ní mo bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ọkọ̀ tí máa ní kò wọ̀ òun ló máa wọ̀ kàwọn ó lè ṣọ kàfíyàn mẹ́ta èyí tí mo pè lẹ́ẹ̀kan yẹn náà kò ṣe fẹ́yàn mẹ́ta bó bá wọ̀n kan jẹ bó wọ̀n kan máa jẹ. ẹ̀kọ́ ló ti ṣe ìfẹ́ poison àti búrẹ́dì tó bá bí ẹja má ṣe wò má lọ tẹ̀. o ti gbọ́ ọ̀kan tán ní kò prepare àmàlà àti. ojú mi dáadáa. àti ọtí mo ti hí ẹ mú lórí títì ni mo ti mọ̀ pé kò sígbà tẹ́ láì tí ò ní ga kọjá onírè ṣùgbọ́n mi ò bínú ò ní kí nìdí toró o ní asset nígbà wọn bá máa ra ẹ kó tó di pé wọn máa dórí flambush kan tó mọ̀ pé nothing dey for you èmi á ti gbowó iṣẹ́ tèmi nǹkan tí mo ṣe gbà ẹ́ nìyẹn torí kì í ṣe pé o mọ̀ kankan ṣe kẹ́dà wọn máa wò ó iṣẹ́ tẹ̀ ń ṣe yìí èmi gangan bí mo ṣe wà yìí mo ti ṣe ṣáájú ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa tírélà mẹ́wàá ò tó mi wọ̀ ọkùnrin mẹ́wàá ò tó mi ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ kí n gboyè lórí ẹ̀ mo rìtáyà torí pé àwọn olórí burúkú wọn ò lówó gidi tó fẹ́ máa san mọ́ ni tó máa lówó gidi my dear ẹ má bínú mo wà ń lé kẹ́ tó wá bà iṣẹ́ tèmi jẹ́ mo fi Ọlọ́run bá ṣe rí máa bà ilé ayé yín jẹ́ kò gbà mí ní kankan torí kò sí ń tẹ̀ ìyá nìkan ló bí yín bẹ́ẹ̀ kú báwo ni mo lè fi yín gúnṣẹ́ mo lè fi yín ṣògùn owó kò ní lára àti tó máa bí mi ẹ jẹ́ kó rí yín pé o ìtàlẹ̀ ń lọ yìí bí kọ́sítọ́mà kan bá mú complain fún mi ẹ dáràn tó bá ní pé ó yẹ kẹ́ ẹ sa ilé iṣẹ́ kẹ́ ẹ sà bó ṣe yẹ kẹ́ ẹ sà tẹ́ ẹ bá sà ẹ rógo bí ọkàn bá sọ pé òun gbé microphone òun sílẹ̀ ẹ rí fi kọ́ orin kẹ́ fi kọ́ orin dáadáa ayé yín bàjẹ́. ẹ má bọ̀ mú ti. gẹ́gẹ́ bí tí mo bá yín sọ lórí fóònù ẹ̀rù ló ń bà mí ẹ̀rù bí bàbá wo ń gbà tó kì í ṣe ọmọdé ṣé wọ́n ni mo ní pé kó gbé kó lọ fi ṣe nǹkan fúnra ẹ̀ ni ṣé bébí ló fẹ́ gbé wá fún gbogbo ẹ̀rù tó bá ń jẹ́ ẹ̀rù tó wà ń bẹ̀ ṣé bébí ló yẹ kẹ́rù bà. ẹ wo ẹ̀rù gbọ́dọ̀ bà mí àwọn èèyàn kan ti máa ń ṣe nù wọ́n ti ṣe irú èrí orí wa ni máa ń dà á lé kò yé mi torí ẹ̀ ló jẹ́ mi ní ẹ̀rù ń bà mí o. kí ló ń sọ wọn ní ẹnu òfìfo kì í róyọ̀mù yànmù mi ò fi ṣe lọ́rọ̀ eré máa fún ẹ lówó kí lẹ́rù wá ń bẹ̀ fún bẹ́ẹ̀ ẹ fún mi ló máa fún ẹ lówó tó jọjú. kì í ṣe pé bóyá èmi náà burú tó bá wọn àmọ́ ẹ wo gbogbo gbọ́nà ṣó dáa bó ṣe ń wò mí kí n má ti lọ́mọ láyé. bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí. mi ti lọ. ohun tó fà á tí àgbàlagbà mi fi ń sáré inú ẹ̀kan ni tí ò bá sí ohun tó ṣẹ̀ṣẹ̀ iṣẹ́ òkè iṣẹ́ lásán ó ṣe máa wá wù mí tí màá finú fídọ̀ tí màá sọ pé irú nǹkan báyìí ni mo fẹ́ ṣe tí ò bá jẹ́ condition tó lé mi káàkiri please help me ọ̀nà tẹ́ bá lè gbà láti fi help me ẹ̀ ní ojú ẹjọ́. fún nǹkan tẹ́ wá sọ yìí ojú ni mo ń rojú sànú lóòótọ́ ẹ̀ ń wá sí fún yín
ń ṣe fún yín débi pé kò ní pa yín la ẹ̀mí wàá mọ irú àwọn tẹ́ ẹ fẹ́ ìbúyà tí mo ń fa ni láṣọ ya ni àbí ìjọ bójú yín jẹ́lẹ̀ kan náà wọ́ì. ẹ̀yin lẹ ń bá wèrè gbé ẹ̀yin lẹ ń bá wèrè sùn ẹ̀yin àti wọn lẹjọ́ ń rìn lẹjọ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe gan ó ti fi hàn ẹ̀yin lè mọ àwọn tó jẹ́ pé páì láàrin wọn ẹ̀yin lè mọ àwọn tí ò ṣe súnmọ́ rárá àwọn tára wọn balẹ̀ téèyàn lè bá sọ̀rọ̀ tá a fi ṣe nǹkan tó ní ṣe tó máa kúrò bẹ́ẹ̀ ni ó ti tàn. ẹ wá fọkàn balẹ̀ èyí tó tutù tí ò ní fa yín láṣọ ya tí ò ní bójú yín jẹ tó jẹ́ pé tẹ́ bá ti náà mú wọn lọ́wọ́ kan báyìí gbogbo tẹ́ bá fẹ́ bá wọn ṣe òun ni wọ́n gbà yín láàyè ẹ fọkàn yín balẹ̀. ìgbà wo nìyẹn máa ṣẹlẹ̀. ẹ̀yin kò pẹ́ mọ́ ẹ̀yin ẹ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ èmi ó pè yín ẹ̀yin ṣebí nọ́mbà yín náà lè fi pè mí lẹ́ẹ̀kan èmi ó pè bí n bá ti pè yín ẹ̀yin sọ̀gbà tẹ́ mọ̀ bọ̀. mama expect call ẹ. n ti ṣètò ẹ lẹ. ó wà urgent. n ti ṣètò ẹ lẹ ẹ mọ gbàgbé tówó tẹ́lẹ̀ fún mi. ẹmutí 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 yóò ẹmutí 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 yóò ẹmutí 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 yóò ẹmutí 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 yóò ẹmutí gbàgbé ìṣá òmùtí gbàgbé ìṣá ẹmutí gbàgbé ìṣá òmùtí gbàgbé ìṣá. For this party, cause trouble, oh yeah, baby. Àwọn ọmọge gan wà gbẹ̀yìn. Now my time go follow me, Jelly, yeah. For this party, cause trouble, oh yeah, baby. Àwọn ọmọge gan wà gbẹ̀yìn. Now my time go follow me, yeah. Ẹmutí, 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 yo. Ẹmutí, 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 yo. Ẹmutí, 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 yo. Ẹmutí, 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 yo. Ẹmutí gbàgbé ìṣá. Òmùtí gbàgbé ìṣá. Ẹmutí gbàgbé ìṣá. Òmùtí gbàgbé ìṣá. Oya, they don laka. What do you want is laka? How many bottles have you taken now? Where they make you the mala? Gist wo lọ́lọ́ ní fún mi ibi tá a lọ lánàá ni ibi tá a ti ń ṣe fàájì lọ́wọ́ ni bọ̀bọ̀ kan wá bá mi ń bẹ̀ ó lóun fẹ́ fẹ́ mi wípé kí n fi iṣẹ́ ilẹ̀ òun ọmọ sẹ́nitọ̀. Kí ló wá fi dá lóhùn? ìyá kí ló tún fẹ́ fi dá lóhùn kí lẹ̀ sọ ẹ̀ka sọ fún un a ní pípọ́ lọ fẹ́ ìyá láyà bàbá bẹ́ẹ̀ kó lọ gbé sílé ni. Ọlọ́run téèyàn bá ń gbàdúrà wípé kọ́lọ́run gbé wọn kórè ó mà dá kéèyàn tó máa gbàdúrà pé àwọn alátakò táyé ẹ ti bàjẹ́ tó ti yàn bí àgbàdo ẹ̀rùn kọ́lọ́run máa lè jìnnà sí yàn. Ayé yíyan ẹ mọ ní. Ẹ jáde ẹ̀mí tó di di ọmọ sínétọ̀ ẹ wá ní pẹ́pẹ́sẹ́ kó lè kó lọ gùn yá láyà ẹ dúró lọ kí ìyàtọ̀ ti ní àti tọ̀bọ̀ ìwọ pàdé odindi ọmọ sẹ́nitọ̀ ó wá sọ fún yín pé òun fẹ́ fẹ́ ẹ kó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ ó ló ti gbọ́. Alẹ́ ẹ̀jọ́ mi ìdẹ̀ nílá ọpọlọ yín kí wọ́n kó tèmi kí n ha sórí títí yín ẹ̀jọ́ mi rárá. Màmá kí lè fẹ́ ká ṣe ń sìn gan. Kí ni o lè ṣe? Ó dáa ṣó gba nọ́mbà ẹ̀. Mo gba nọ́mbà ẹ̀. Wàá wá pè wàá sọ fún pé ọ̀rọ̀ tó bá ẹ sọ o lánàá tó ní rárá wà ló ti ho báyìí dóná ṣé Christian àbí Muslim. mi ìmọ̀ ètò ìṣe ní méjèèjì. tọ ọmọ sẹ́nitọ̀ wo nínú àwọn senators yẹn. sẹ́nitọ̀ fárágbà mi láàrin lọ́wọ́ láì pé Christian ni wọ́n tó máa ń gbọ́ campaign wọn bí Jésù òkú òkú. sórí àwọn aṣọ tó májé wọlé tó kójọ yìí wàá kà sẹ́gbẹ́ kan. má fi tọrẹ o ò dẹ̀ gbọ́dọ̀ tà táyé ọba fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀ ó máa kó sẹ́gbẹ́ kan ni mo wá fẹ́ invest lé lórí màá mú ẹ lọ boutique máa farabalẹ̀ lọ ṣá àwọn aṣọ tí wọn máa ń fẹ́ yẹn máa farabalẹ̀ lọ ṣá lóríṣiríṣi wàá máa bá mi bù sára níjọ́kíjọ́ tó bá dẹ̀ ti lóun bọ̀ àwa náà àti palẹ̀ mọ́lé ẹ máa gbọ́ o ẹ sọ fáwọn tó kù yín èmi ò fẹ́ kéèyàn kọ́kọ́ fi ẹsẹ̀ orí burúkú palẹ̀ níjọ́ tó ọmọkùnrin yìí bá ń bọ̀ bí o.
kò ní jẹ́ pé ìgbà yẹn lèèyàn kan máa sọ pé orí mú òun ní apá bí òun fẹ́ wọṣọ tó máa ṣe báyìí délẹ̀. Ìyá ṣé àtúnilò wa wo TV ni. ó ti olè wá kákọ́tì kó ló fẹ́ fọ́ mo rò pé òun ṣunú. ṣó mo pọ́ òwò náà sọ́nsìn yìí. wo ká wá fi gbogbo ẹ̀ sílẹ̀ tó bá ti wá mú bọ̀bọ̀ yẹn wá a máa ní kí ni mo máa pera mi o. àǹtí rere o àìmọye àǹtí lẹ́kọ̀ọ́. a máa ní èmi ni mo kù fún ẹ níyà pé ìyá wa kú nígbà táwa kékeré bàbá wa náà bómi lọ a máa sọ pé ìwọ ni ó tẹ̀lé mi ò ṣeré ọjọ́ kó máa sink sí ẹ lórí bí mo ṣe ń sọ yẹn o ọ̀rọ̀ owó máa ń dùn mí o èmi àti ẹnìkan ló kù tí ìyá wa bí bá ṣe máa ṣe nìyẹn. báwo ló ṣe ṣe ẹ ṣe bí mo sọ fún ẹ tára ẹ bá balẹ̀ díẹ̀ ni kò mú wá eléyìí tó ń jaṣọ yìí. ààrẹ balẹ̀ ẹ̀yẹ́ ń gbé wèrè. jọ lè ṣe kọ́kọ́ fún mi ṣé mi ò lè rí ẹni òtẹ́ kankan lára ǹdí mi ò kẹ́ ẹni amount. tẹ́lẹ̀ àbílẹ̀ dá lọ́kọ̀ ni. kàtìkàtì ò lè máa sọ ẹgbà ẹ tètè ṣe tẹ̀sí ẹ ṣe tẹ̀sí o. báwo ló ṣe ṣe kó kí ló ń ṣe báyìí kí ló ń ṣe bí tí gbogbo àwọn yòókù ẹ tí wọ́n ti wọlé látàárọ̀ wọ́n jókòó lọ́wọ́ síbí. yóò ṣe ni mo sọ fún ẹ. má fi ẹgbà yẹn nà mí mọ́ má fi ẹgbà òṣì lẹ́bí náà wọ̀nyí má fi nà mí mọ́ èmi ò kí ṣe wèrè o bẹ́ẹ̀ mo sọ fún ẹ kí ló mú ẹ sá ṣé bó ṣe ń sá fún mi yẹn gan ó dà kó tírí mi bí wèrè. wèrè. mo ní mi kí ṣe wèrè. ó yá súnmọ́ mi mo ní kó súnmọ́ mi kí n ṣe wèrè sórí mi ò ń ṣe wèrè rárá o ó ní ìdí tí mo fi wá síbí báyìí màá dẹ̀ fẹ́ kó cooperate pẹ̀lú mi tó bá cooperate pẹ̀lú mi màá ṣe é dáadáa. èmi ò mọ àwọn èèyàn náà pọ̀ tí wọ́n máa ń dárú ọgbọ́n báwọn kò bá ti ṣàlàyé fún mi ẹ̀yìn wá gbọ́ kí wàá nìdí gan-an ní pàtó tó mú ẹ tó fi wá síbí báyìí. Congratulations ma ẹ ti ní oyún oṣù méjì. olúwa ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé gan dókítà. olúwa ṣe o. thank you so very much ẹ ṣé gan. jọ ọkọ yín kọ́. ọkọ mi wà. ẹ pẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ ṣé ìbejì ni. bẹ́ẹ̀ ni ìbejì ni mi. ibo ni kejì yín wà. dókítà àdúrà àti ẹ̀kọ́ máa bá mi gbà ni pé kọ́lọ́n bá mi fún lálàáfíà. kọ́lọ́n fún lálàáfíà. bẹ́ẹ̀ni.
ẹ wò dókítà ẹ ṣé mo dúpẹ́ gan lọ́wọ́ yín gbogbo nǹkan yín tó ń dùn lágbára Ọlọ́run kò ní bàjẹ́. ẹ máa wá fún àtìmẹ́tà àdúgbò tó ti rí. dókítà kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ báyìí inú kò lè fi mí sí gbàgbọ́ tí mo nínú yín ni ẹ ti sọ mí di rádaràda. dókítà ó kó kú ó yẹ kó o ti wá ọmọbìnrin lọ bóyá ó ti bímọ àbí kò ì bímọ kí lẹ ń sọ agídí ni mo fi ṣe nǹkan tí mo ṣe ẹ tún ní kí n máa padà lọ́bẹ̀ kí n lọ yẹ wèrè wò bóyá ó ti bímọ àbí kò bímọ ọ̀nà wo ni mo fẹ́ gbégbà báwo ni mo ṣe fẹ́ béèrè orúkọ ẹ ẹjọ́ tí bá débẹ̀ kí ni kí n sọ pé mo béèrè orúkọ wo ni màá fún. tó jẹ́ pé ọmọkùnrin làǹtìlanti ló bí kódà ifá àbígán jẹ́rìí sí bó ti bímọ ọkùnrin wò ó ṣó wá rọ́mọ yìí o gbọ́dọ̀ tètè wá lọ ní o nítorí ìgbà wèrè wọn ò kádùn o. ìgbà wèrè ò kádùn. kò kádùn kò yí ọ. kò yé mi rárá torí mi ò bá wèrè tán. ohun tẹ́ ń sọ ò yé mi o. ìgbà wèrè ò kádùn bí mọ́tò ò gbá wọn nǹkan mi ò ṣe wọn àwọn ẹ̀dá kan sì tún wà tó jẹ́ pé wọn ò ru ẹ̀yìn ọ̀la tọ́nà wọn fẹ́ lorun wèrè àwọn fẹ́ lójú wèrè àwọn fẹ́ lápá wèrè bí wọn ò sì pa wèrè wọn ò lè ní nǹkan tá a sọ yìí lò. ìdí inú tí mo sọ pé ó tara ṣàṣà ó lọ rí wá bó ṣe gbọmọ yìí. irú ayé wo rè Ọlọ́run agídí ni mo fi bá wèrè ní àjọṣepọ̀ àtúnbà alájọṣepọ̀ tó wọ́n ló tún ti bímọ báwọn ìfẹ́ gbọmọ lọ́wọ́ wèrè. bàbá ẹ̀mí mi sọ fún mi pé kò tí bímọ àti pé mi ò rí ìdánilójú tẹ́ lè fi múlẹ̀ fún mi pé lóòótọ́ ló ti bímọ kẹ́ má kàn sọ mí di rádaràdá bẹ́ẹ̀ kí ni mo fẹ́ lọ́ọ́ máa béèrè ọmọ wo ni mo fẹ́ máa wá kiri lọ́wọ́ wèrè. dókítà jẹ́ ń sọ fún ifá mi ò ń purọ́ fún mi kì í sì ń tàn mí jẹ látijọ́ tí mo ti ń sìn bọ̀ kò purọ́ fún mi rí wá wò jẹ́ ń sọ fún ọ ifá tó fi ń yé mi wípé ọmọbìnrin tó bímọ yìí gangan ká ní abá lè gbárùkù mọ́ ká ṣáájú òfin ká wò sàn ká mú un lára dání ó ní ẹni tó yẹ kó gbé sílé kó fi ṣaya ni. tó kù fún iná ni ibi tẹ́ kù sí náà ni èmi mo ṣe mọ̀ yín tó ẹ rò pé lásán ni mo wá síbí mo lọ sí school mo kàwé ohun tó mú mi tí mo fi ń wá síbí á ní purpose nǹkan tó fà á tí mo fi ń wọlé yín nígbà gbogbo àìmọye tó sick lọ́spítù tá a dẹ̀ wà lọ́wọ́ àbọ̀ tá a mọ̀ bóyá ká gbé jìnnà ọ̀dọ̀ yín ni mò ń gbé wá tẹ̀dẹ̀ ń ṣe ó pẹ̀lú ara nǹkan tí mo ṣe wá bí kí lè wá ń tà láti sọ kí n wá ìyá ọmọ kan ẹ̀ ń túmọ̀ sí fún mi pé kí n wá wèrè tí mo bá lájọṣepọ̀ kan kájọ máa gbénu ilé irú ìtọ́jú wo lẹ fẹ́ fún wèrè báwo lẹ ṣe máa tọ́jú wèrè tó tí ò ní sí káì lára ẹ̀ irú ìtọ́jú wo lẹ fẹ́ fún wèrè tí ò ní ranjú ẹjọ́ tó bá ranjú kí ni kí n fún. dókítà ẹ pátì dókítà ẹ pátì. ó máa ṣe o. tá a bá rọ́mọ gbà wọn ló ṣe pàtàkì àwọn obìnrin gidi mi àgbèsílé á tọ́jú ọmọ tá a bí adolóríire. ìbá dáa kó wà lọ ìbá dáa kó wà lọ kó lọ gbọmọ yìí lọ́wọ́ ẹ̀. ọmọ tí wèrè bá wò kí lẹ fẹ́ kó yà lọ́la. orí mi máa yà mí láyé ìbúlọ̀ bá mi gbọ́ òwe sí báyìí ẹ wò mi ò rí o mo ti wá lọ síbi tí mi kò wá dé in fact ó ń yà mí gan lẹ́nu pé báwo ló ṣe disappear mi ì rí o understand mi wàhálà ẹ̀ pọ̀ nínú ayé mi gan ìdààmú ẹ̀ pọ̀ gan àfi kí n rí arábìnrin pàápàá jùlọ ọmọ ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ wọn ló ti bímọ fọmọ wà lọ́wọ́ ẹ̀ ètò ọmọ tẹ̀ ń sọ yìí ò yé mi ẹ wò nǹkan tẹ̀mí gbọ́ ń pa ẹ̀gbẹ́ yẹn òun ni wípé ó lóyún àtìgbà yẹn gan náà ni mi ì dẹ̀ ti rí wọn rárá bóyá ká kúkú rí bàbá ká explain fún bàbá nípa nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n lè mọ where about ẹ̀ náà. ẹ̀yin ẹ fẹ́ lọ bá bàbá so ẹ̀yin mọ̀dọ̀ bàbá tẹ́lẹ̀ lè wá sọ́dọ̀ mi alákòóbá bàbá nìyí ẹ fẹ́ lọ sọ́dọ̀ bàbá ó tiẹ̀ dáa ẹ dúró kí wá ní kí n sọ wípé mò ń wá ọmọbìnrin yẹn fún àti pé yín gangan fúnra yín kí ni kí n sọ pé dèmi àti yín pọ̀ ibo ni mo ti mọ̀ yín rí gangan ẹ fi lọ sọ́dọ̀ bàbá ẹ lọ sọ́dọ̀ bàbá náà. ẹ ò lè sùn kó tí tó já o kó tí tó já o bó ṣe ń ṣe mí ni mo ṣe ń sọ̀rọ̀ báyìí ìwàkúwà lásán máa wá nǹkan tó bá sọnù kò síbi tá à ní wá dé yìí èmi ni máa mọ gbọ́ tí màá fi ṣe lọ́dọ̀ bàbá tí màá fi bá wọn. kò tí ì yé yín bàbá ò gbọ́dọ̀ gbọ́ pé mi ń wá kí ni mò ń wá fún kí ni mo fẹ́ fi ṣe ìwàkúwà wo ni kí n wá lọ sọ́dọ̀ bàbá láti lọ ṣe kí ni ẹjọ́ tó lọ́mọ fún ọlọ́mọ abẹ́yìn o nǹkan tẹ́ fẹ́ dálẹ̀ mi ò mọ ibi tó wà mi ò tiẹ̀ rí rí gan mọ́. àdé sòwò olùwà ń lọ báyìí mo lè ti gbọ́ nǹkan tó sọ àbí ọlọ́run á ṣe ní rírí fún mi ayé mi ò kú ní rí báyìí tán láéláé ní sùúrù jẹun fún ní nǹkan
kí lẹ fẹ́ ṣe. at least wọ́n ṣàtẹ̀yìn fún ẹ lówó àbí. ẹ tún fẹ́ fún mi lówó èyí tẹ̀ sì fún wa ló sì ń fún yín ní kíyà wípé ẹ fẹ́ lọ sọ́dọ̀ bàbá ẹ̀kẹ́ tí wàá mówó mi wá àbí èyí tẹ̀ gbé sí mi lọ́rùn mi ò tí ì yanjú ẹ tọ́jú owó yín Mr. Money. Elédùà dá wa tán ó fi kùdìẹ̀kùdìẹ̀ sí ayé yìí ayé. bàbá ó ti sú mi gbogbo eléyìí ti sú mi ẹ kàn ń dàbí rí boríbo ni mo rí lè sí mo débẹ̀ ń sìn mi ò bá anybody bẹ̀ ìgbà tẹ́mi gan débẹ̀ ó ní àwọn èrò oríṣiríṣi ló sọ sí mi lórí ipò yege mi gangan ti wádìí àwọn nǹkan kan lọ́wọ́ yín kó tó di pé mo débẹ̀ èmi ò rí wèrè o wọ́n láwọn ẹbí ẹ̀ kan ti wá gbé kúrò ńbẹ̀ o èmi ò dẹ̀ rò pé bóyá ó bímọ o nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ló sọ pé ó dàbẹ̀ ní pé ó lóyún sínú kó tó di pé ó kúrò níbẹ̀ tó bá wá lóyún sínú tó bá wá jó bímọ lóòótọ́ kí ló fún wa l'assurance pé ọmọ tó bí yẹn kankan wà láàyè ẹjọ ọmọ mẹ́wàá wọn ní kò tó Ọlọ́run lò pa lójúmọ́ àwọn tó dín fọ̀tàn lè kan náà àwọn tí Ọlọ́run kẹ́ àwọn tí Ọlọ́run bùkún àwọn nílé ọlọ́nà ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́ kábọ̀ nítorí wèrè tí ò mọ̀mọ́ tọ́jú ọmọ wèrè alébi ń pa òun wèrè á bu yẹ̀pẹ̀ fún ọmọ wèrè á lóun fẹ́ wẹ̀ wèrè á lọ gbómi gbóná kaná sómi gbóná láàfin wẹ̀ ọmọ ọ̀nà ìdátọ́mọ̀ ti ní kú mọ́ lọ́wọ́ kí lọ́nà àbáyọ bàbá ẹ jọ̀ọ́. dókítà Yorùbá sọ̀rọ̀ wọ́n fi kùnú kù sí. wọ́n ní àrọ́mọ bí àgàn ló ń mágàn dábàá bì àníkà bí láàárọ̀ kó lálẹ́ kọ́ tẹ̀ orúkọ mọ́ pé òun àbí mo mọ bí ti ń ṣe ọ́ ó rí inú mi dùn wípé o sọ wípé o mọ̀ pé wèrè lóyún ṣó wá ọmọ tí wèrè bí òun gan la fẹ́ rí o òun gangan là láti gbà nítorí ó ṣe kókó ní gbèsè ayé ẹ bó bá ní gbàgbé mo kí ifá kan fọ́njọ́ sí mo sọ wípé ipa epo ń lè ra ọ̀tọ̀. ìṣòro tí mo ní pẹ̀lú yìí gangan ni ẹ ara àwọn èrò tí mo sọ pé mò ń rò lọ lọ́nà tó yẹ kí n ti béèrè lọ́wọ́ yín kó tó di pé mo lọ ni ipa epo lè ra ń tọ̀ ẹjọ́ tó bá jẹ́ pé lóòótọ́ bí bàbá mi ṣe lọ́mọ láyé lẹ́sọ̀ ni àtọmọ àti wèrè ni wọ́n gbé wá bá bàbá mi wáyé tó fi wá jẹ́ pé mi ni màmá sáré káàkiri tí màmá wá ọmọ wèrè káàkiri ibo ni mo fẹ́ wà dé báwo ni mo ṣe fẹ́ rí. dókítà mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí ìjẹ́ bí táyé ṣe sórí ní kẹ́hìndé yọrí ìyẹn nǹkan ìkejì. ṣé ìwọ gbàdúrà wípé ikú tó pa bàbá tiẹ̀ ni kó pàwọ́ ni. tí mi ò bá ní kúkú tí bàbá mi kú ìbéèrè tún wà tí mo tún fẹ́ bí yín ọ̀rọ̀ yín ò máa yé mi mọ́ láti bí oṣù bíi méjì mẹ́ta tó ń lọ bíi mẹ́fà yìí òun lẹ ti gbé àgbo kan fún mi tẹ́ ní lọ́jọ́ mẹ́ta kí n máa mú bẹ́ẹ̀ kí n fi wẹ̀ Ọlọ́run àgbàdua náà ni àríyànjú sí tó ṣẹlẹ̀ ẹ tún gbé kinní kan kúlúbú fún mi nínú àwo sóbí ẹ ní kí n máa fi wẹ̀ láàrin òru abẹ́ sọ bẹ́ẹ̀ ẹ ní kí n máa bùtọ̀ láńbẹ̀ ẹ lọ́lọ́wọ́ àṣeyanu náà ni orí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé ìyàwó mi tí mo fẹ́ sílé possibility wà kó lóyún kí wàá ní kókó ilé ìtẹ́tún sọ ìtẹ́tún wá ń dàbí láàmú ipe ìdọ̀dọ̀dọ̀dọ̀ wèrè kan ti bímọ kí tó padà lọ gbà ẹ̀yin ò ṣe wọ́ọ̀gùn tá a máa fi gba ọmọ kúrò lọ́wọ́ wèrè. gbogbo ohun tí mo ṣe òun pátápátá àròdán ní èrè ọmọdé sí mi nítorí wọn ò fẹ́ kó jìnnà sí mi ìdí nìyí tí mo ṣe dàbí ọgbọ́n sí wọn nítorí ọ̀rọ̀ ọdún èmi mo jẹ́ sọ fún ọ ṣọ́rọ́ mọ̀ yìí òun ló lọ wá bó ti gbà ó torí ó ṣe kókó ní ìgbésí ayé ẹ. àti bí oṣù mẹ́fà tí ẹ ti ń gbàgbọ́ fún mi tí mo jẹ nǹkan tó wà náà sóbì ẹ sọ pé àròdàn lẹ fi ṣe fún mi àròdàn ni ẹ tẹ sọ mi dọmọdé nítorí pé mi ò mọ ọpa kan tẹ gbé síwájú. tí wọ́n gbàgbé ni pé ìyá àbèjì tèmi náà sí ìjọ ọmọ mò ń jó àbó mọ̀ ni ìjọ ọmọ mò ń jó nítorí tiẹ̀ sí ni. Alpha. Gbogbo bẹ pátápátá mo ti wá mi ò rí fáìlì yẹn sá. bóyá ẹ̀yin lẹ misplace ẹ síbì kan ọkí ló ń try láti wí. Rárá sá kò yé mi ni I don't know anything about this file sá. No kò yé mi. department ẹ ò sọ pé you don't know anything about the file. Kò yé mi ni sá bọ́. no ta ló fẹ́ mú kúrò ń bẹ̀. you can go kúrò wájú mi torí mi ò mọ bí fáìlì ṣe máa lọ láì ṣe pé ṣó ó lẹ́sẹ̀ tó máa fẹ́ rìn tẹ́ ẹ bá mú kúrò ń bẹ̀ báwo ló fẹ́ kúrò ń bẹ̀.
kí mo fẹ́ fi trace ọmọbìnrin ibo mo fẹ́ wá síbà tó lọ. ìkójòkó ọ̀gá. Ọ̀gá ṣé kí n bá eégún yán fẹ́lẹ́fẹ́lẹ́. ó dé tó pé kó fi káà wọlé máa gún yan onílérò kà ní bárabàrà. inú mi lè dùn bí oríṣiríṣi ohun dáadáa fún mi nípa ọ̀rẹ́ àmọ́ra ẹni ju báyìí lọ. ìyá Ìjẹ̀bú ṣé kìí ṣe àwọn àlejò yín ló pààkì mọ́tò kóró pé Camry kékeré kan báyìí sí iwájú gate tó ń block ọ̀nà wọn ò jẹ́ kí other motors wọnú compound. ìyá Tinúkẹ́ kí lè ṣe kẹ́ lè máa wọlé ẹ̀kúnlẹ̀kùn wọn. mo gbàgbé ni. wọ́n mú ju ẹ̀wọ̀n ra bí oníkíni ńlá bàbá mi wọ́n ṣẹ́wọ̀n ìpáàkì Camry rí wa ń ta ẹ̀. No, not at all. Camry kan mo gbé wá, range black mo gbé wá, and èmi mo park sí ọwọ́ ọ̀tún yẹn. And meanwhile, driver mi gan tó wà náà ẹ̀. ṣé wẹ́ẹ́ gbọ́ náà yìí wọ́n range ra wọn gbé wa wọ́n gbé Camry wá wọ́n lè pọ̀ sókè rajà lọ́dọ̀ yẹ kí lè ṣí ní flat kẹta kí la bírọ̀ náà wọn. ẹ ṣe o ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe o. ọ̀nà mọ́ sọ next mi ò mọ̀ pé ó sọ fún mi pé Ìjẹ̀bú ni àǹtí ẹ̀ náà. Ìjẹ̀bú ni wa òun náà gbọ́dọ̀ ẹ̀. And one more thing is that you were the similar between the two of you. ṣé màmá yàrá àánú tó gara. àti ìdánú lé mi bẹ́ẹ̀ gbé mi já wá bẹ́ẹ̀ gbé náà wọ̀ wẹ̀. àfihàn bọ́tọ̀ nínú ilé mi. ìyàwó tó wà ìyàwó tó lẹ́ẹ̀. ìyàwó lẹ́ẹ̀ gẹ́rẹ́ máa lọ. àwọn ọmọ oṣù sórí mọ sọ́ra ẹ̀ náà yìí. àwọn ọmọ rẹ̀ ní ìbúrẹ́ níran èyí ìwé wọn kà iṣẹ́ wọn kọ́. mo ti ní kó má wà mí wá mú àwọn ní ìbò. àbí. So ẹ máa ń bá díẹ̀ mi sọ. mo máa ń sọ o. mo ti máa ń sọ fún ẹ náà mi like àwọn bad company tó máa ń tẹ̀lé yẹn. ẹ wò mo ti sọ wọn oníníyà èdègbò ẹ̀yìn èmi rẹ̀ nǹkan rí ẹni bí àwọn ọmọ orí níṣẹ́ rìnà bọ̀ yìí kò yí wọn nù irọ́ o afọ ẹnu mi mú ẹ bá mi wí wọn o kẹ́ẹ̀dẹ́ mo fọ kí ọ̀rẹ́ méjì bá wà kan nífẹ̀ẹ́ ara wọn kan bá ń bára wọn sọ̀rọ̀ ṣé wọn máa gbọ́ ẹ bá ń bá sọ kò lè gbọ́. ẹ ti ẹ jẹ́ ká gbàgbé gbogbo yẹn and mo fẹ́ sọ wípé you guys have a lovely harvard. àjọra ẹni gan yẹ ní ẹ̀bẹ̀ ni. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé so ó sọ fún wọn mo ní nice surprise fún díẹ̀ mi. Anyway, in the next 2 weeks, èmi àti bèbí mi and mama travel out of the country. ó sọ fún mi lánàá àjọ lọ sí Canada. Canada àbí Calabar? Canada. wí ṣe é dáa òun lọ Canada eléwu lọ lórí mo ṣe wáyé èmi rẹ̀ ní kò rí iye níbí kò bọ́ sọ́kọ̀ ọba mu lọ́nà yìí ó máa ya ni láti kékeré wáyé rí iye ní ti kú ọmọ ojúore rọ nígbà kan ràn sọ́fọ́ okódédé àwọn ará ìlú lọ ojúore gbé bàbá ẹni lọ kò mú lọ́nà ìjọ máa yẹ ni mí nínú ní kejì léwu lọ. ẹ má sunkún ẹ fara jókòó. ṣé o mi ò lọ́mọ àǹtí mo ti change my everything ṣe ń sìn. nǹkan tí màá ṣe ni pé gbogbo àwọn asset mi mo máa rebuild ẹ sí country yìí. ṣe rí àwọn companies kan wà tó yẹ pé mo ń kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí sí country yìí and mo ti fẹ́ kọ́ tán tí n bá kọ́ tán díẹ̀ mi ló máa jẹ́ MD company mi. ó tẹ́ mi lọ́rùn ebudi ìyẹn náà dá ó tẹ́ mi lọ́rùn àmọ́ kó o rí o sórí bó ṣe wà ó bàjẹ́ láti kékeré rí ti ń wọ́ọ̀ṣì rẹ o ní ti gúrùmù rẹ láti kékeré sórí bó ṣe wà yìí èmi ò ìtọ́jú onínàkúnà ń wà sórí kó bá máa kówó ń wá ẹ̀ ṣe kókó mi passbook rẹ òun náà mi àhèmí rí máa ń bá gbà ATM rẹ gan náà mi torí fún èèmọ̀ wo iná kára ṣẹ́jú pẹ́ fọ́ọ̀rẹ́ ṣó máa yọ dédé náà fòrò
èmi ló máa dédé yàtọ̀ sówó náà o máa kọ́lé ń o máa rọkọ̀ o máa fi ṣaṣojú iṣẹ́ dídá wọn ohun mèremère ẹ̀jẹ̀ kó má gba ọ̀dọ̀ mi bọ́ sí ọ̀dọ̀ ti tẹ̀rẹ̀ torí fọ èmi rí mo manage rẹ̀. ẹ wo ẹ ní problem at all and nígbà tí mo wọ family yìí mo assure yín wípé a lot of things will change máa flourish owó sí i lórí and kó má dàbẹ̀ ni pé mi ò mú drink jẹ́nzip. kì í ṣe kó dẹ̀ lóko aṣọ oúnjẹ ọkọ rẹ àkọkọ rẹ nìjẹun. bébí kí ló fẹ́ jẹ. ẹ ká lọ sí ìtú. ṣé kò tẹ̀lé wa. no kò ní ìjà. ìtú tẹ̀lé wọn àkíṣe àwọn máa kọ káńtì rẹ tó kéde káńtì rẹ má la jẹun. mẹ́ta tí ọmọ gidi. àfà ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ báyìí ó ti fẹ́ rú mi lójú mo wá oyún mo lóyún mo tún wá bímọ nìyẹn mo dẹ̀ mẹ́ntí mo bímọ fún mo ní kẹ́yẹ́ kí n lọ bá ẹni kí n má wọ̀rì òun máa bá mi nígbà gbogbo ló fẹ́ wá jẹ́. ẹ mọ kanjú ṣé ẹ náà bàbá wa ń lẹ Yorùbá wọn ní ẹnìkan yìí kanjú tulu ọ̀ràn ẹ fọkàn balẹ̀ kì í tì yá àbọ̀bá tásìkò ń sọ fún yín pọ̀ yá ẹ dúró náà bàbá yín ńkọ́. mi ò ní bàbá mọ́. ẹ mọ̀ tán ra yín wàhálà ẹ̀ ní bàbá mo fi sàtí àbúrà ẹ ní bàbá fa ọ̀dà màmá ńkọ́. màmá mi ti kú. ìtìyà ọ̀dà ló. girama ni mo ní. girama wa ó ti tán àbùsíbùsí ẹ wo ọ̀dọ̀ girama àjọ débẹ̀ èmi láwọn ìbéèrè kan tí ń bi wọn níwọ̀n tó wọ̀n sí tí wọ́n sì dá lóhùn nígbà bá dọ́dọ̀ girama ń bi ẹ́ léèrè wọ́n ṣàlàyé fún mi gbogbo ọ̀rọ̀ yóò níyànjú. àfà ọ̀rọ̀ yóò yé mi mọ́ bó lè tún wà mí lọ bá ibi tẹ́ ń wà mí lọ ò yé mi rárá. ẹ fọkàn balẹ̀ iwájú ọlọ́kọ̀ wà yín lọ kì í sẹ́yìn bá a ṣe ń tọ́ lọ ìyẹn jájọ́ máa tọ́ lọ yóò sì lápẹ̀rẹ̀ tọ́ da ṣẹ́gbọ́ ẹ kí a lọ dọ́dọ̀ gan mọ́ nígbà máa rí ẹ á ṣàlàyé fúnra wa gbogbo yóò sì níyànjú. awo àgbàlagbà la wọn wọn ní bọ́mọdé bá ń gé gbogbo àgbàlagbà mi tí ó wà wó sí ẹ fọkàn balẹ̀. ìdààmú yẹn ṣàpọ̀ bàbá wọ́n ṣàlàfi tí ń bá alágànná abẹ́ni tó lárùn ọpọlọ ní àjọṣepọ̀ kó tó di wípé mo lọ́mọ láyé òun ló gbé mi rìn wá sí sàkání ọ̀dọ̀ yín àmọ́ láti ìgbà náà ni mo ti ń dààmú káàkiri tí mi ò fojú rinjú pẹ̀lú arábìnrin náà. ẹ má bínú kí lorúkọ tí mo lọ. Táyọ̀ lorúkọ mi dókítà ni mí tí mo mọ ibi tí ẹ̀jẹ̀ àti omi tó ń gbà ní ara èèyàn dáadáa. ẹ̀yin náà kó kú díẹ̀ káàtó torí àwọn kankan tó ti yẹ kẹ́ ẹ fi ṣáájú òun lè padà wá fi gbẹ̀yìn ohun tó ní kí bọ́tọ̀ kọ́kọ́ ṣe ṣáájú òun ló padà wá ṣe nígbẹ̀yìn o ẹ lọ ẹ káàárọ̀ ṣe ẹ ra bọ́tọ̀ àbí ẹ ra bọ́tọ̀ ẹ káàárọ̀ tó bá ṣe pé ẹ ti tètè wá kẹ́ ẹ rí mi bẹ́ẹ̀ ṣe ń dààmú kiri màá ti tọ́ yín sọ́nà màá ti foríṣiríṣi àwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ màá ti fi hàn yín ìdààmú tó padà wá báyìí tẹ̀ ń wá wèrè tẹ̀ mọ̀ wèrè kò ní sí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run á dẹ̀ tọ́ wa sọ́nà ẹ má bínú gbogbo làkàkà yín ṣe ti wá rí wèrè náà. àti ẹ̀rí àti rí wọn ló ti bímọ àtọwọn àtọmọ ọgọ́ mi tí fojú kan àti rí ẹjọ́ tí mo ti ń rìn kiri náà ló jẹ́ kí n mọ̀ pé agbára wà lọ́wọ́ yín ó ṣeé ṣe kẹ́ bá mi wà kàn. dà ǹjẹ́ ẹ máa wọn mọ̀lẹ́bí ẹ̀. mi ì mọ fúnra rẹ̀ dépò tí màá mọ mọ̀lẹ́bí ẹ̀. dà Ọlọ́run á ràn wá lọ́wọ́ á dẹ̀ fún wa ṣe níwọ̀n ìgbà tẹ́ ti jọ tọ̀ Jésù wá ẹ̀ rí àánú gbà mo fi dá yín lójú pé tẹ́ ẹ bá ń wà tẹ́ ẹ ń rìn súnmọ́ dáadáa àárí àánú á dẹ̀ rí ọ̀nà àbáyọ àdúrà nìkan lọ̀rọ̀ wá gbà Jésù kìí ṣe onídàn ó kàn fi àdúrà láti ọ̀dọ̀ wa ni ẹ jẹ́ ká gbàdúrà. lórúkọ Jésù ọ̀run súre fún yín ọ̀run kò gba ilé yín. afẹ́ ìṣe mú ìṣe mú dúpẹ́ o lóun mọ̀ àlékún àkáyé àkáyé ló ní parẹ́ ọmọ mi jíṣẹ́ fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe tọ́jú rẹ̀. Ọlọ́run ní tọ́jú wọn. Ọlọ́run ló tọ́jú yín ló tọ́jú àwọn ọmọ yín. àmín lẹ́yà bí. ẹni rélébù. ẹlẹ́yà wa Ọlọ́run jẹ́ pé fún wa rí mẹ́pẹ́ mọ̀ ń dà yín láàmú èmi mo ní kí wọ́n mú mi dé yìí torí pé gbogbo ìgbà tí Ọlọ́run tọ́jú wọn látọ̀dọ̀ mi gbọ́dọ̀ sọ pé mi mọ̀ ń tọ́jú wọn Ọlọ́run ní ń tọ́jú wọn gbogbo ìgbà tí máa máa ṣe àdúrà tí mo ṣe é ṣe ara mo rí i pé wọ́n ní bàbá láyé ẹ dákun ìyá wa bàbá wọn kọ́. Àfà ọ̀rọ̀ ńlá lè béèrè yìí o. ọ ẹ fi èmi náà mọ. n ò lè sọ bóyá bàbá rẹ̀ ń bẹ láyé o àbò ti ṣàìsí nítorí pé nígbà mo àlábúlé tèmi dire ni mo ti fojú gan ní bàbá rẹ̀ gbẹ̀yìn
níjọ́ náà lọ́hùn ṣàdédé ló wọlé lọ́sàn-án òru kan tó lóun bá wọn aládùúrà lọ látìgbà náà wọn ò fojú mi gan ni rẹ̀ mọ́. abẹ́rẹ́ ẹ ṣe rí ẹ má jẹ́ ń tàn yín jẹ kò sígbà tí n bá ṣàdúrà fún ọ láyé tèmi mọ̀ pé bàbá wọn ń bẹ láyé ká wá rí bàbá wọn ó ní í ṣe pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ ní ayé wọn ìpátá wàláhì lè àṣìmì ní ìparọ́ fún yín inú kárí wọn gbogbo lásìgbò ọ̀rọ̀ wọn yóò sì níyànjú. ẹ dákun ẹ ràn lọ́wọ́. ìyá wa. ọlọ́run ràn yín lọ́wọ́ apá ẹ dákun ẹ ràn lọ́wọ́. ṣé ẹ ti rí àwọn gan-an tí wọ́n jókòó yìí wọ́n ti rí bàbá wọn rí. bẹ́ẹ̀ ni. àfà ṣé lójú ayé ni àbí lójú ọ̀run. àwọn o kìí ṣe lójú o kódà kìí ṣe lójú àlá nílé ayé náà ni pílánẹ̀tì náà lè ti fojú kàn wọ́n. pàápàá ń gbà tẹ́ ẹ fi ìrira kan ìrira rí ẹ dàbí ẹni pé wọ́n fọ́ kàn yín nígbà tí ẹ bá yín pé nǹkan lára yín báyìí dọ̀jọ́ náà lọ. sọ bóyá òun náà ni sọ ló jẹ́ bẹ́ẹ̀ wí. ìyá wa ó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọkọ̀ jẹ́kọ́ ọ jẹ́ bẹ́ẹ̀ sánsánsán ọ wá dọwọ́ yín báyìí torí pé ọlọ́run bá tọ́ sẹ́mi yín kù lónìí ó ní tó fẹ́ fi ṣe ọlọ́run sì ní kúrò ẹ̀mí yín náà ẹ dákun bí ọ̀rọ̀ dúró dé yìí ẹ wà bá ní mo fà lẹ́yìn lọ ẹ̀yin lẹ́bàá sí tọ́pọ̀ ní ọ̀rọ̀ yìí torí pé ẹ sàdá bàbá wọn mọ̀ ṣá síkè náà ọwọ́ yín lọ́rọ̀ kù sí ìyá wa ẹ ràn á lọ ọlọ́run rẹ̀ yín náà lọ. kí máa pọ̀ níbo ẹ wọ ayé mi ayé mi o ẹ wọ ayé mi àbí ẹ wọ ayé mi ẹ wọ ayé mi àti ilé. Obadara dán kọ́lé o. àti àwòrán lọ́kúnlẹ̀ àti ìwọ̀n sọ́dún ẹ̀kọ́ mi lọ́mọ Obadara dán kọ́lé o. Obadara dán kọ́lé o. odidi ọmọ ẹ ṣàánú mi o. odidi ọmọ ẹ̀kọ́ mi lọ́mọ kí ló dé yìí. ẹni sùn kí ló dé sàyẹdẹ bá ṣe jáde lọ́rọ̀ yìí lábùkù ọkùnrin bí àmọ́ bó ṣe dé bí àmọ́ bó ṣe dé bẹ́ẹ̀. ọlọ́run aláàyè mò ń dá wèrè lóríṣiríṣi mò ń tọ́jú wèrè lórírúurú ẹyọ kankan ò kú mọ́ mi lọ́wọ́ ó ṣe wá jẹ́ pẹ́nu ọ̀nà ọgbà ilé mi làwa bá òkú ènìyàn ọlọ́run Obadara ọlọ́run Obadara gbọ́ o la etí ẹ kó gbọ́ ìwọ ọlọ́run Obadara la ojú ẹ kó sì rí ìwọ ọlọ́run Obadara wo ń táwọn ẹ̀gàn ènìyàn ṣe bí wọ́n ṣe sí Hesekiah àti Senakeribu ṣe ìwọ ni wọ́n pàṣẹ ìpè ọ̀nà tí Senakeribu gbà wá là padà lọ òní kò ní ta ọ̀fà ẹ̀yọ̀kan kò sínú ìlú ọ̀nà tí ogun yìí gbà wá òun náà ni kò gbà jáde ẹ lọ pé ọlọ́pàá lódòdó afárá. bàbá láwọn fámìlì kan fẹ́ rí bẹ́ẹ̀ ẹ má bẹ̀rẹ̀. ìwọ ni pẹ̀lẹ́ ẹ kú àgbo tí ṣe. lọ́wọ́ kò yí ìbáyìí ìpínlẹ̀ ìjìnà lọ́wọ́ ṣiṣẹ́ ìgbà pẹ̀lú ní lórí ọ̀rọ̀ tí lọ́ọ̀yà. wo gbàgbé nígbà tí lọ́ọ̀yà ètí ẹ̀sùn rẹ̀. bàbá ó kẹ́ táwọn èèyàn ń gbé wa ilé. mo ṣe mo dúpẹ́ ṣé ọmọ mi yẹn ló mú wá tó wá wò mí ìwọ máa lọ ní tiẹ̀. ọlọ́run alààyè kan náà ló pàdé Paul lọ́nà ó ní kó máa lọ sílé Simeoni ó sì padà darí ọkàn Simeoni wípé Paul ń bọ̀ lọ́nà agbára tí ìwọ fi ṣe èyí òun ni mo fi darí lọ sọ́dọ̀ ewé jẹ́ oníṣègùn bí iná bá ti ń jó lára àbẹ́là yìí iná ìwọ ọlọ́run alààyè kó máa jóná ọkàn ewé jẹ́ ò gbọ́dọ̀ balẹ̀ kò gbọ́dọ̀ ní ìsinmi kí iná ọ̀rọ̀ yìí kó máa jó nínú ọkàn ẹ̀ ọ̀rọ̀ yìí kó máa wú lódò òkun ẹ̀ wá títí tó fi jẹ́wọ́ wípé òun ló ń pa ẹni tó kú tí wọ́n gbé síwájú ilé mi wípé kì í ṣe èmi Obadara láì jẹ́wọ́ ọkàn gbọ́dọ̀ balẹ̀ ọkàn gbọ́dọ̀ sinmi
orí bẹ́ẹ̀ lórúkọ ọlọ́run Obadara lórúkọ ọlọ́run bàbá lórúkọ ọlọ́run ọmọ ní ti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni kò rí o ó yá ṣàánú sí. alàgbà ẹ jọ̀ọ́ àwọn dádì tí a fi sí police station lẹ́ẹ̀kan ṣé kò sí nǹkan tó máa ṣe wọ́n sá. wòlíì mo mèrò inú ẹ̀ ọ̀rọ̀ àwọn wòlíì kan ló fẹ́ béèrè bí kò ṣe pé báwo ni mo ṣe di méjì mo ti ń rí inú ẹ̀ láti gbà tá a ti kúrò lọ́rùn epo ń gbé ẹ lódò òkun. ẹ wá ọgbọ́n kẹ́ ẹ mọ ọgbọ́n ẹ wá ẹ̀kọ́ kẹ́ ẹ mọ ẹ̀kọ́ ẹ sì wá ìmọ̀ kẹ́ ẹ mọ ìmọ̀. akọ́ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tá a sì di ẹrù wúwo lólórí ó ní àjàgà mi rọrùn ó sì fúyẹ́ èmi yóò fún yín nísinmi. nígbà tí ènìyàn bá wá Jésù tó bá tọ̀ Jésù tán tó bá gba àjàgà tán tó sì wá ìsinmi ẹ̀kọ́ ló kù tó yẹ kó kọ́. kọjá lọ sínú ìwé Nebukadnezari nínú ìwé Dáníẹ́lì ọba Nebukadnezari nígbà tó ṣe ìgbéraga sí Ọlọ́run ọ̀gá ògo alààyè asọ di ẹranko fún sáà kan ìrì méje sì kọjá lórí ẹ̀ èyí ni ọdún méje gbáko. ọba kan ń bẹ láàfin tó ń ṣe bíi Nebukadnezari ó ń jẹ bíi Nebukadnezari ó ń pàṣẹ bíi Nebukadnezari ìkan wà láàrin ìgbẹ́ ó sì ń jẹ koríko kiri a ò dá ìyàtọ̀ mọ̀ títí ọdún méje pípé àṣẹ Ọlọ́run ni àṣẹ kan náà ló ta Èlíjà pa òun nìkan náà ló ta Fílípì pa bí àṣẹ Ọlọ́run ti rí òun nìyí ẹ̀kọ́ ni kó wá. o lè believe pé bọ̀bọ̀ tí mo pàdé lórí BVM yẹn ti send owó sákàǹtì. ó fọ́ ni bẹ́ẹ̀ náà ṣe ń send owó. ó rèé. jẹun. ọ̀rẹ́ mi wo guy very cute guy. ó fine àmọ́ ṣé lè máa lè sanwó fún ẹ báyìí kò ní dáwó kẹ ó fọ́ níṣà. ṣàlàáfíà lẹ wà. ó máa dáwó kẹ. ṣé wo situation change àwọn kan ti kọ́ mọ̀. Sherry for now gbogbo yín pátápátá ẹ máa ní láti lọ farasin kù. kí ló dé. kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ fẹ́ gbé mi mì ní ìyá yín ló sanwó lé yìí. bá lè ṣe máa ní pé ká sá kúrò ní. ibo la fẹ́ máa gbé tàbá sá kúrò bí. èmi ò níbi tí mo fẹ́ lọ màmá. ìyá ọmọ ìkànnì yín o lọ́nà o mo rà láti sìn. ṣé lórí 100,000 àbí millions. ẹ burú gan lára 20 million ẹ fún mi 2 million lára ẹ. nínú ilé yìí nínú ilé ṣé mo pé ló kẹyìn yín síta. abáramóore jẹ ọmọ ló fẹ́ yà o. lọ́nà wo. téèyàn bá ṣiṣẹ́ tó bá fẹ́ san tọ́lọ́run fọ́lọ́run ní church ìdámẹ́wàá ló máa ń ṣe pàtàkì sí pásítọ̀ orí ìdámẹ́wàá gba inú ẹ̀ kò tí ì dùn ó tún bá mi rojọ́ rádaràda. àjọ ṣiṣẹ́ yẹn ni. iṣẹ́ kí ni mo ṣe kí ni ọpọlọ ọ̀rọ̀ lórí ẹ̀ tó fi ṣiṣẹ́. mo máa fi ẹ́ ṣe instrument mà ní mo máa lè dá nǹkan mi ṣe ọlọ́run àlọ́ mọ̀kàn ní kó jẹ́ pé wọ́n ní bọ̀bọ̀ rí. ọpọlọ tí ni mò ń lọ àbí. kò ń ṣẹ̀bi ẹ̀ wo tó bá yí ẹ jẹ́ kí n jẹ́ kó yí ẹ ń sìn 20 million kan point of correction ó ju 20 million lọ mo ṣàbọ̀bọ̀ yẹn pa ni. ẹ wo òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún un kó ní kálukú yìí kẹlẹ́ wà mí fara pamọ́ sí abárẹ̀ ń tán èmi mú ewà yí afẹ́fẹ́ ní kò sẹ́ni tó lè gbà mí mú o. ẹ wo ìyá tèmi kọ́. ẹ má wọrí bí o tẹ̀ ju bí a bí 100,000 àbí 200 ẹ má rí lápá. tọ́wọ́ bá wọn lè gbà mí ilé ilé ẹ wo ẹ bá ẹ̀kọ́ lọ ọmọ ọ̀dọ̀ tó sáà mí ní drink ọjọ́ ilé àwọn ológun ẹ̀dá. àǹtí. mi ò mọ ẹni tó ń gbénu lé yìí. ó ti sá lọ. wọ́n sá lọ. sá lọ bó. mo bẹ̀. àǹtí ẹ̀ ń kọ́ àǹtí ẹ̀ tó ń fi èdè Ìjẹ̀bú bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn òun dà àtàwọn olórí burúkú tẹ̀jọ́ kọ́ ẹ sí ibà àṣàṣẹ́ òní mi ò mọ. ẹ ṣe àǹtí mi ò dábọ̀ mi ẹ ṣiṣẹ́ níbẹ̀ mi dábọ̀. ó wá ṣiṣẹ́ lúbẹ̀ yìí ó ti ṣiṣẹ́ dáná ọ́fíìsà ẹ̀ arrest ẹ̀. ṣé orí màtó bá dé àgọ́ wa wà á máa lọ rojọ́ ń bẹ̀ o ti gẹ̀ẹ́sì sí àráyè gbogbo lè sọ ẹ̀. tí ẹ dúró náà ìjọ ò mọ̀ nǹkan tí àǹtí ẹ ṣe. èyí mi nílé ìyá mi pé yé mi nílé. gbogbo tó wà ní àkáǹtì pátápátá ni àǹtí àtàwọn olórí burúkú prostitute yẹn ni wọ́n gbà pátá. èyí mi ò mọ̀ àbí. ìyẹn tún máa fi gbogbo yẹn lẹ̀ fún owó ẹ̀ máa jáde o get your 50 million will surface a máa rí. so o ṣọ́ pé kò sẹ́yìn bọ̀dọ̀ yìí. èsì ọdún kọ̀ọ̀kan ní. lọ́rùn fún àṣẹ kìí. èyí mi ò. bàtú tó bá ṣe. ìyá mi kéṣe yìí ń dúlé. bàtà ń gbowó lówó 50 million naira o kéṣe yìí ẹ̀ ń lé.
ṣe yẹn mẹ́ta. ṣé mi sọ fún yín ṣé mi sọ. ó yá take her away. Move back. àṣé kò sẹ́ni tí ò ní kankan. èyí ni o. orí ni ìyá mi kẹ́sẹ̀ yẹ mi o. ó ṣe bàbá rẹ̀. Move back away. èyí ni ó àdúgbò. orúkọ mi ni ewé ń jẹ́ oògùn tí ọ̀jẹ̀ ewé ẹ̀ lọ́kẹ́yọ kan. Mr. Iwenje. Mo ń gbọ́ sà. ẹ ṣeun nígbà tí mo wọnú ilé lẹ́ẹ̀kan àwọn ọmọ yín ti ń bẹ́ẹ̀ dín káńtà wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́mí pé kí n ṣàlàyé tí mo bá wá fún àwọn ọmọ yín lè ṣàlàyé fún yín àgbà ńlá la lè ṣàdúrà ọ̀rọ̀ yìí fún kì í sàwọn òun ò lórí gbé oṣù ká tó tóbi ńlá máa ń sùn fẹ́rù ńlá lórí ọ̀rọ̀ ọkùnrin olórí ibú tí ń bẹ lọ́dọ̀ yín ni Obadara tó ti irun bí irun olórí ibú báyìí tó fẹ́ ṣòfò èèyàn tí ẹni pa sínú ọgbà rẹ̀ àwa la pa a fi ṣe jàǹbá fún ni torí pé ó ń dí alẹ́ ọ̀sẹ̀ tí a wá rò wípé kí ni tá a lè ṣe fún un nígbà tá a lélẹ̀ tá a rí mú àwa rò pé ká ṣe lè yàn fún un ṣùgbọ́n mo ti wá rí wípé ó ti wà láhàámọ́ yín kẹ́ ẹ wá lè bá ń sọ fún un kó jáwọ́ lórí ọ̀rọ̀ mi torí tẹ́jú ọba àpọ̀rọ̀ láti sọ létí ọmọ ẹ̀ kẹ́ ẹ bá ń kìlọ̀ fún kó fi sí ẹ̀tẹ̀mí lẹ̀ fèmí kó mọ̀dà sí ẹ̀tẹ̀mí mọ́. Mr. Iwenje tí mo bá gbọ́ yín dáadáa ẹni èèyàn tó pa sọ́dọ̀ sí compound Obadara lẹ fọwọ́ ara yín pa èèyàn sí Obadara lọ́rùn. ẹ ṣe mo dúpẹ́ ṣe wá ní gbogbo ọ̀rọ̀ tẹ̀sán ìsà ṣé ẹ lè bá mi kọ sílẹ̀ ṣá. tí wọ́n tún sáyẹ̀nsì tẹ́ bá tó lè gbà láyè yín tó lọ ilé ọ̀dọ̀ mi lọ rè kú fọ́tò wa bí mẹ́sàn-án ẹ lẹ̀ fọ́tò mi mọ́. èmi kì í ṣẹyẹ sí kí lótò tí èlé ké lẹ́rùn pápá làṣà mi máa ta yọ pàyà bí lọ́jẹ̀ tí o lè ṣàwò kí n tó ṣàwò mo ti ń sóògùn èmi kí n kọ́kọ́ kọ́kọ́ mi síbẹ̀ rẹ̀. ẹ mo ti kọ́ lóko yín orúkọ tí yín ni ẹ wá máa kọ ogun ẹ̀sìn níwájú lóyìn. ṣé kí n sáyẹ̀nsì sálẹ̀ rẹ̀. ẹ bá mi sáyẹ̀nsì sálẹ̀. ó rèé nítorí ọ̀rẹ́ mú fọ́tò mi á tó lẹ̀ mọ́. kò tiẹ̀ ní tó yẹn ìbàdàn ti kọ́ tí ẹ ti sáyẹn. ẹ jọ ṣe 419 lẹ́yìn ni. ara ò ní ṣe 419 19 lèmi. àwa máa ń kọ́ ọmọ tí yóò bá gbọ́n a máa kún ọ lẹ́kọ̀ọ́ ni tí ẹ gbádùn ọ̀rọ̀ mi bíi pé ká ti mú gùn má gà tó yẹ kó sanwó fáwa olórí gbogbo ara yóò bá gbé irun bí irun olórí gbúndé ẹ mọ̀ pé Jésù ń gbá ayé rẹ̀ ní sọ̀fẹ́ ayé ti lajú gbogbo nǹkan ọ̀pọ̀fẹ́ dé mọ́ kó gbowó lọ́yẹ kó gbà ilé ó ṣe lọ́fẹ̀ẹ́ ni yóò bá àrùn sẹ́mọ̀ ń lọ owó iyebíye kò lè dáa fún mi tí ó kù sí lọ́wọ́ àwọn ẹ bá ń kìlọ̀ fún un. àìsí òun dáṣẹ tí ń dúró torí pé ẹ̀yin òrówó gbà lọ́wọ́ ẹ̀yin àwọn tí ẹ̀yin ń kó jẹ a máa wá tú wọn sílẹ̀ ẹ̀sùn tí ẹ fi kàn án nìyẹn. ẹgẹ àjọ gẹẹti ara wa báwọn. kò sí problem. Sergeant. Yes, ma'am. Jọ kó máa bá mi detain wọn sí ọ̀dọ̀ yín ẹ̀sà ẹ̀ nílè lọ lémi a ní láti béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yín. kí lẹ ní á ṣe. síwájú sí nípa gbogbo àwọn. kí là ń ṣe hàn yín náà. police station lẹ wà yìí. mo ti ya wèrè. police station bọ̀ wá. ìwé ń dẹ́ Obadara mi lè dá. kí ni wọ́n ṣe sí. ẹ ṣẹ̀ṣẹ̀ give confession yín tán ni. pé kí ni. ní pé ẹ pààyàn sọ́ba. èmi pààyàn lójú ilé. Please take this money. ọlọ́pàá ẹ take it easy. èmi. ẹ take it easy ẹ má jẹ́ ẹ ní wọ́n dín. ọ̀tá mi bàjẹ́. fún ara yín lè fẹnu ara yín sọ̀rọ̀. pé. please stand up. mo mọ sọ̀rọ̀. ẹ pààyàn ẹ lè sọ pé ẹ pààyàn ẹ lè ní fọwọ́ láwọn ṣe fọwọ́ náà ẹni 19 lè. àwọn kí lóò ń gbé àwọn pàmò burú ọtí wẹ̀ kí ọmọ lọ́rùn èmi sọ pé 19 lè mi. please take him away. wọ́n pálábà rẹ̀ ti ṣègi. irọ́ ni ó tán ẹ̀yìn àwí fún ọba jẹ́ ó gbọ́ èyí tí ò gbọ́ kù sọ́wọ́ ara ẹ̀. ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. ṣé mo dúpẹ́. torí ọ̀pọ̀lọpọ̀ nírú ọ̀rọ̀ báyìí ti ṣẹlẹ̀ sí tí wọ́n ti dẹni tí wọ́n ń gbégbé wọ́n ti di ẹni ẹ̀wọ̀n kódà wọ́n ti kú dànù pátápátá tí wọ́n ti ẹ̀rọjú ti ọ̀rọ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ kẹ́ kú sí di ẹ̀ṣà ìmọ̀dí ògo ni fólúwa o. àdúpẹ́ ẹ̀yin ni ìbá dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ nítorí pé ẹ̀yin tẹ́ ẹ gbà pé òtítọ́ lọ̀rọ̀ tí arákùnrin wa sọ lọ́dọ̀ yín
tẹ́ ẹ sì ní kí n jáde kí n máa lọ lálàáfíà bẹ́ẹ̀ bá gbà gbọ́ ńkọ́ tẹ́lẹ̀ sì fẹ́ ṣe àwọn ìwádìí kan lé ní àtìlẹ́jì tẹ́ sì ní kí n wà ní àhámọ́ ńkọ́ ẹ̀yin lọ́pẹ́ tọ́ sí i. ọlọ́run ló lọ́pẹ́ bàbá ọlọ́run ní ká fọpẹ́ fún ọlọ́run tó kó sínú ẹ̀ tó jẹ́ kó fẹsẹ̀ ara rẹ̀ wá láti wá jẹ́wọ́ gbogbo ohun tó ṣe ẹ̀rí pé ọlọ́run náà tóbi mo wá bá yín gbà ládùúrà wípé ẹ̀ ní rógun àkóbá àdábámọ́. ẹ má bínú mà ẹ ṣọ́ra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú àyàn ọ̀rẹ́ pàápàá jùlọ ọ̀rẹ́ tó bá mú ọkùnrin lọ́wọ́ tó ní í ṣe pẹ̀lú àgbèrè tàbí ṣìnà tí wọn ò bá tí ì pè yín láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn wọ́n máa pè yín láàrin èní sí ọ̀la o débi kẹ́ ẹ wá lọ jẹ ẹja tútù kẹ́ ẹ wá lọ gbádùn ayé yìí irọ́ ni wọ́n ń pa o wọ́n fẹ́ fi búrẹ́dì gba góòlù lọ́wọ́ yín ni ògo yín àásìkí yín àwọn èròjà tí olúwa ń ṣe sára ẹ̀dá tó pèsè fún pé kẹ́ ẹ fi tọ́jú ọmọ kẹ́ ẹ fi tọ́jú ara yín kẹ́ ẹ fi gbádùn títí dọjọ́ alẹ́ òun ni wọ́n fẹ́ kó lọ o ìyẹn bí àsìkí ẹ má dá wọn lóhùn o. ṣọlá ni. ṣọlá. ṣọlá ni bàbá. bóyá òun náà ni. ó pè mí ó ní ṣé mo máa free lọ́tùnla mo á ní mi ò tí mọ̀ bóyá mo máa free ọ̀ bóyá mi ò ní free ipe ṣùgbọ́n máa yé máa sọ fún ní pé kí n wá lọ jẹ point and kill àbúrò náà kàn ní. ṣọlá ni. ẹ má dá wọn lóhùn irọ́ ni wọ́n ń pa fún yín wọ́n fẹ́ sọ yín di korofo ní o. ọlọ́run bá dára wá pẹ̀lú àlàáfíà. ṣọlá. lẹ́ka alẹ́ ní tí mo ti wẹ ọ̀sẹ̀ lójú ọwọ́ kọ́kọ́ ìyàwó 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 gbàgbé òṣì. ó gbogbo yín ó tó lórúkọ ọlọ́run alààyè ó tó èyí àfàkejì ẹ̀yọ lábẹ́ ẹ̀. kí ló ń wá àwọn wòlé léyìí. àwọn wòlé tó ṣe kó dé kí ló wá ń wá láàrin wọn. wọ́n jáde wọn ní kí làwọn. èèyàn máa ń kó sáàrin wòlé tuntun àtiwọ́ náà ti di wèrè àti téèyàn bá ń tọ́jú wèrè tó ń sin wèrè ọpọlọ tiẹ̀ náà ìpẹ́ yí padà kó di wèrè ìwọ náà ti di wèrè ṣé tí wọ́n bá kó wèrè tuntun wá ṣéèyàn máa ń lọ kó sáàrin wọn. ẹ wo ẹ̀dùn ẹ̀ tó gbogbo yẹn tó ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. àlàáfíà tẹ́ fi débi kọ́lẹ̀ ẹ̀ fẹ́ padà bá lọ èpè kọ́ ni mò ń ṣe fún yín torí pé àlàáfíà tẹ́ ẹ gbà débi ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń rí ọ̀tọ̀ ní nǹkan tẹ́ ń rò ọ̀tọ̀ làwọn tó ń bá yín sọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tẹ́ ń gbọ́ tiwọn ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá fi lọ pẹ̀lú àṣẹ ọlọ́run àlàáfíà tọ̀dọ̀ tiwa tí ọlọ́run olódùmarè èyí tí Obadara yàn fún wa òun lẹ́fẹ̀ẹ́ bá jáde padà. wá fún wọn lágbo ṣé wọ́n ń kó sáàrin wọ́n ń kó wèrè tuntun tó bá ṣe ṣé wọ́n ń kó sáàrin láti ṣé wọ́n ń kó sáàrin wèrè kò tiẹ̀ lọ́pọlọ ó lọ kó sáàrin wèrè tuntun. Michael màmá ó ṣe dáadáa. gbogbo ẹ ti dá wàyí màmá ẹ fi ọkàn balẹ̀ ẹ jẹ́ kí n jókòó kí n ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún yín. ó
ṣe màmá kí ló dé. ìgbà tí ṣẹlẹ̀ tí wàhálà dé bá ọmọkùnrin èmi náà rò pé ó yẹ kí n ta ṣàṣà síwájú kí n lè ṣàwárí ayé ara mi padà kí èmi náà bá lè rẹ́sẹ̀ fi múlẹ̀ lórí ìrìn àjò mi mo pàdé àwọn aládùúrà mo bá àwọn aládùúrà náà lọ ọdún 5 mo ṣe lẹ́yìn wọn nínú aginjù ìgbà tí mo ṣàwárí ara mi tán tí mo wá padà ń darí bọ̀ wálé mo wò ó pé ibi tí èèyàn bá ti gúngi ibẹ̀ ló yẹ kó padà kó fi sọ padà ẹ̀jẹ̀ sì tán kóró mo padà wá yín wá ìgbà tí mo padà dé abúlé ayédáadé lóńgó sọ wọn lólódì ti kú wọn lẹ́ẹ̀ ti jáde láyé pẹ́ sínú èyí ló tó mi ta àtàkù tí mo tún tẹ̀síwájú bí ọmọkùnrin gbọ́dọ̀ tẹ̀síwájú láì sinmi ni ṣùgbọ́n ọpẹ́ ní f'Olódùmarè èpè ìpọ́jú tó kanra wọn ẹ wà láàyè màmá Bídèmí ń kọ́ ìyàwó mi àtàtà olólùfẹ́ tí mo fi gbogbo ayé mi fẹ́ràn. Bídèmí ti ṣaláìsí. Ayọ̀kọ́ tó fi lọ fún mi rèé o tí mò ń pè ní Fúnmiláyọ̀. Ọmọ rẹ nìyẹn o, ọmọ Bídèmí. Ṣé Fúnmiláyọ̀ ni? Ó nìyẹn o. Ọmọ tí Bídèmí bí? Fúnmiláyọ̀. Mi ò bínú àmọ́ ipò tẹ́ bá mi yẹn má bínú ẹ lè jókòó tì mí àlè ráyè sọ̀rọ̀ ẹ fún mi níwọ̀nba ìgbà díẹ̀ kẹ́ ló bá mi jókòó sí yàrá àlejò tí mo bá ṣetán pẹ̀lú àwọn èèyàn yìí máa gbé yín padà. Okay sir, yes sir. Fúnmiláyọ̀ aláàánú mi rèé ọ̀nà òjẹ́ kú òun ló gbé mi. Mọ́tò ó gba yín ó dẹ̀ lọ. Oh my God, oh my God, mama ẹ pẹ̀lẹ́ ibo ni wàá lọ bá ẹrọ ajé mama ẹrọ ajé ẹ pẹ̀lẹ́ ẹ wojú mi máa tọ́jú yín ṣe ti gbọ́ ẹ fi ara balẹ̀ ṣe gbọ́ ẹ wo ẹ ní sùúrù fún mi ẹ jẹ́ kí n sún mọ́tò ẹ sẹ́yìn ṣe gbọ́ ẹ jẹ́ rọra sún mọ́tò ẹ sẹ́yìn. ìkejì ẹni tí mò ń wá káàkiri ni ẹni tó jókòó yìí mo mọ̀ ó máa ń wá sí hospital mi mo mọ èmi àtòun mọ́ra àmọ́ ìkejì ẹ̀ tó dàbí pé ó ní àgànná ó ní mò ń wà. ní Fúnmiláyọ̀ tó wà lórí ìjókòó yìí. mi kì í ṣe ìbejì kì í ṣe bí wèrè mi rò pé èèyàn lè possible láéláé. ẹjọ́ possible ni o ṣe rí gbogbo tẹ́bi rí inú ìṣe àti mo ṣe fún yín ẹni wípé ẹ wá àwùjọ àwọn wèrè lọ wèrè pọ́nbélé ni o kì í ṣe wèrè gbẹ́gbẹ́ o ẹ wà darapọ̀ mọ́ wọn níbi ẹ bá ti darapọ̀ mọ́ wọn ibẹ̀ lẹ́yìn ti pàdé ẹni tí ó là yín lágàn bó ti lé wọn jẹ nù. àmọ́ àfà ṣé níbi tí èmi tí mi kì í ṣe bí tí n bá ti lọ darapọ̀ mọ́ àwọn wèrè ṣé wèrè ọ̀ríjìnà yẹn kò wá ní ṣe mí léṣe tó bá fi bá mi lájọṣepọ̀. ẹ̀yin ẹ fi yín lẹ̀ fọlọ́run ẹ fi yín lẹ̀ ẹ mọ̀ túbẹ̀ ń rárá sẹ́rẹ́ ẹnìkan náà ń bẹ tó náà wọ̀ ọmọ bíi tiyín àmọ́ bí ọba dáwùjọ wẹ̀rẹ̀ ẹ̀ lè pàdé bọ́lọ́hún ṣe wá ṣe tí mò ń jí sáré fi wá ṣiṣẹ́ ọ̀dọ́wọ́ ọlọ́run. báwo wá ṣe wá fẹ́ dààmú láàrin gbogbo àwọn kí ló lè fọ́lọ́hún ọba ní ẹ̀yin ẹ̀ sá wà láàrin wọn bí ẹ bá ti wà láàrin wọn síkẹ́ náà àbùṣebùṣe gbogbo ẹ̀ lọ́lọ́run yanjú ẹ fi ilẹ̀ fọ́lọ́hún iṣẹ́ ọlọ́run ni mò ń jí sọ ọlọ́run ṣẹlẹ̀. àmọ̀ràn kan tẹ́mi ọkàn wá fún yín ni wípé ṣé ẹ rí tí gbogbo táwọn fẹ́ tí ó fi tó a lọ ẹ má jẹ́ kẹ́ni náà mọ̀ pé yín ní ìṣe wèrè o ẹ má jẹ́ ọmọ ẹ má jẹ́ ọmọ. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè
ẹ jẹ́ ká yan ọlọ́run alààyè lógo. Ọba tó ń dára bó ṣe wù ú, ọba tó ń fi àwa ẹ̀dá dára. Kò sí bí ẹ̀dá ṣe lè ní ẹ̀pà tàbí ní agbára tó, kò lè darí ayé ẹ̀. Olódùmarè ló ń darí ayé ẹ̀dá. Ọba tó ní ọwọ́ tó pọ̀ lábẹ́ kádàrá jẹ̀ràn, èyí tó fi ń darí oríṣiríṣi àwọn èèyàn. Ibi tó bá darí lágbájá ní lágbájá ń kọjá lọ. A bẹ̀rẹ̀ látọ̀dọ̀ dókítà ká lè mọ̀ pé ọlọ́run Ọbadara lọ́lọ́run wa. Ó ṣeéṣe o, ó ṣeéṣe kó jẹ́ pé nítorí ìrújú kọjọ́ òní ipe kí wà àti Fúnmiláyọ̀ bá a lè pàdé la ṣe dá bíbí ọmọ tiẹ̀ dúró tí wọ́n ń la kàkà tó ń lagùn káàkiri tó rò pé bóyá ìṣòro kan wà. Ọba Ajídára lọ́lọ́run wa. Ó ṣeéṣe ìwọ Fúnmiláyọ̀ tí mo bá wà lórí ilẹ̀ tí mo sì ń rí ẹ tí mo gbé ẹ̀gùn tí mo ń ṣe bí bàbá fún ẹ. Ó ṣeéṣe kí n má mọ ọlọ́run mọ́, ó ṣeéṣe kí n má ní ipá tàbí agbára tó Olódùmarè wá yọ̀ǹda sínú ayé mi. Bẹ́ẹ̀ lóríṣiríṣi ìrìn àjò tó kàn gbogbo wa, ṣùgbọ́n mo kàn fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè. Mo sì fẹ́ ká mọ̀ wípé Obadara ni ọba tó lè mú ẹ̀gbọ́n kó fi borí àbúrò, tó sì lè mú àbúrò kó fi borí bàbá wọn pátápátá. Ọlọ́run alààyè ni òun làbá máa túrí fún, òun làbá yọ̀ǹda òun gbogbo fún. Ṣé gbogbo ìrìn àjò gbogbo aná rèé wá padà Obadara, èmi ẹkùn ọkùnrin mẹ́ta òkè tí mo rí ìmọ́lẹ̀ fún gbogbo èèyàn pátápátá. Gbogbo alágbára pátá ń bẹ̀rù mi. Ìmọ́lẹ̀ mi mọ́, ó tàn kárí ayé, ṣùgbọ́n bó ti gbòòrò tó mi ò rí di ara mi. Àtùpà mọ́lẹ̀ fún ayára tán, ṣùgbọ́n kò rí di ara tiẹ̀. Kábíyèsí ẹ o, Obadara. Obadara o ajigbọ́tẹ̀dùà